Akini size kò ṣe yìí. 42. Ṣé dídì ni àbí G42? Ìwọ ló yẹ kó máa pè ní Bíntù ọ̀dàlẹ̀. Bíntù ọ̀ ìṣèyàn o. Ọ̀ ìṣèyàn o. Èèyàn rẹ̀ sí lára rẹ̀ o. Dákun owó tí wọ́n wá nulẹ̀ ń bolo gbowó sí mo fẹ́ mọ̀. Àánú ò ṣe mí o. Ṣé owó tí mo gbé fún ẹ náà ló sọ sítórì tó tó lè lè lórí? Kí gbogbo kíkù. Ìpokùnso bó ṣe kiri. Sọ̀rọ̀ sọ̀bọ̀ ti lọ. Jọ̀jẹ́ nínú náà NEPA àbí jẹnẹrétọ̀ lọ́ máa tọ̀. No, ìlò jẹnẹrétọ̀ ń sọ fún iná NEPA. Ìyẹn máa oníyàn sí lè di hospital kò mẹ́kù. Iye kan mi ọ̀kọ́là Gbọ́láhàn ni a fẹ́ rí. Sọ́tàn bọ́lá ilé Gbọ́láhàn lẹ́ lọ ẹ má lọ Jẹ̀bú Òde ibẹ̀ nílé wa sáyìndé òní jẹ́ ọmọ Gbọ́láhàn yá. Ọ̀lẹ́ òsì ni ọ́ búra kí wọ́n lè bu ọmọ mọ́ bí kó fún wèrè fàṣẹ kó sọ nípa kékeré. Ọlọ́run kò ní jẹ́ kẹ́mi sìnkú ọmọ láyé mi. Bíntù tó jẹ́ pé tá a bá jọ lọ lẹ́sprẹ́s. Kébì àti Bíntù jọ máa lọ lẹ́sprẹ́s bí èmi cross sọ̀dọ̀ side mo lọ ra pure water mo wá rí tẹ́là tó sáré bọ̀ àsáré wá bẹ̀ tẹ́là màá ní kí tẹ́là yẹn jọ dúró náà kó dúró màá ní kí Bíntù kúrò níbi tó wà kébì wá bọ́ sí position níbi tí Bíntù wà ó bẹ̀ mí kí tẹ́là kó pa mí dànù ju kó pa Bíntù lọ. 16 party olóma sí àwa mẹ́rẹ̀ẹ̀rin 32 party olóma wà níbi òkú wa kò sí wàhálà. ń bọ̀ wí níbí wo má lọ ṣe bí ọ̀gọ́rọ̀ wò àwọn ọmọ ti kábọ̀dí wò tí mo ra ìlàlà tí mo wò ọ̀ lè gbọ́wọ́ lọ. ọ̀rẹ́ mi láwọn oyè mú mi àkíkè. akọ̀ mú o. Akéde balẹ̀ ó sọwọ́ poroporo sólóko ìjọba balẹ̀ kó yanganya kan wá dé. ààrẹ yìí tí wọ́n lé láti Libya rè ẹnìkan tí wọ́n bá dìpọ́tù yín láti Libya ṣé ẹ mọ family house yín mọ́ ni ṣé Buhari ló sanwó yín ni àbẹ́ sanwó ọkọ yín fúnra yín. What the hell is going on here? Did they tell you not to come to my kitchen again? Get that into your stinking skull. Kíni tá ń lo ìbọn ọ̀pẹ rẹ̀? Ìyín náà òun náà òkúkú mọ̀ọ́dá Atúnúkáràn ọlọ́wọ́ tó ń ṣe bí olórí burúkú. After all, this money is not yours alone. It's for you and I can get my parents arrested because of money.